A kú ojúmọ́ o, àsìkò bójú ọjọ́ ṣe rí. Ọjọ́ méjì gbòógì òun náà lọ́jọ́ tó jẹ́ ọjọ́ àǹkó. Ìyún ni ọjọ́ tèmi dá, ọjọ́ tẹ̀yin náà dá, gbogbo wa pátápátá la ní ọjọ́ méjèèjì. Ọjọ́ àkọ́kọ́ òun náà lọ́jọ́ ìbí, ọjọ́ ìwásáyé gbogbo wa. Ọjọ́ tẹ̀yin wá sáyé tèmi náà wá sáyé, òun náà lọ́jọ́ ìbí tí gbogbo wa máa ń rántí lọ́dọọdún pé ọjọ́ ìbí mi ni. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà lọ́jọ́ téèyàn ó papòdà, téèyàn ó dágbére fúnlé ayé o. Ọjọ́ ọkú ni. Àtolówó àtolòṣì àti tálákà àtẹni tó ní ọ̀pọ̀ yanturu gbogbo wa la lọ́jọ́ ìbí, bẹ́ẹ̀ náà la lọ́jọ́ ọkú. Ṣé wá rí gbogbo ọjọ́ tó kù nílé ayé, pàápàá jùlọ gbogbo àwọn ọjọ́ òṣèrere, àníkún ọjọ́ ni fọ́jọ́ méjèèjì. Kí ni mò ń gbìyànjú àti ṣàlàyé? Ọjọ́ ìgbéyàwó kì í ṣe gbogbo ẹ̀dá ní òní o. Àwọn kan ń bẹ kò sírú ọjọ́ yìí fún wọn. Ẹ jẹ́ àdúpẹ́ tiwa ni. Ọjọ́ ìṣílé kì í ṣe gbogbo ẹ̀dá ní òní, àníkún ọjọ́ ni. Àwọn kan ò ní, àwọn kan lè mọ̀ ni. Ọjọ́ ọmọre iléèwé, mo ṣàṣeyọrí, mo ṣàṣeyege. Ó yẹ ẹ mọ̀ bọ̀, ẹ mọ̀ bọ̀, ẹ mọ̀ bọ̀. Kíní kan ṣe graduation, kì í ṣe gbogbo ẹ̀dá ní òní. Ọjọ́ wípé tọ̀, irú ilé báyìí ló wù mí, òun ni mo kọ́, kì í ṣe gbogbo ẹ̀dá ní òní o. Ọjọ́ wípé ẹ wá bá mi yọ̀, mo bímọ, kì í ṣe gbogbo ẹ̀dá la kọ́ mọ́. Ìyẹn túmọ̀ sí wípé àníkún oore òun ni gbogbo ọjọ́ téèyàn bá ń jàn mọ́jọ́ méjèèjì tilẹ̀. Ṣé wá rí, torí ọjọ́ kejì tó ṣe pàtàkì ló ṣe yẹ ká ṣọ́ gbogbo ohun tá a bá ń ṣe o. Ẹ jẹ́ á ṣọ́ wa wò, ẹ jẹ́ á ṣọ́ bá a ṣe ń ṣe, ẹ jẹ́ kí ìgbésí ayé wo nípa, torí ọjọ́ tí ò bá ní sẹ́nì kankan. Elédùmarè ó ràn gbogbo wa lọ́wọ́ láṣẹ Elédùmarè. Gbogbo làálàá tiyín àti tèmi kò ní já sásán o. Ẹ ṣeun.